Mr. Latin gboyè dókítà ní Fasiti Amerika làwọn ayé bá ń kí i kú oríire. Orin Alhaji Sefiu Alao, àgbà ọ̀jẹ̀ òǹkọrin fújì kan tó sọ pé ọ̀nà téèyàn bá ti ń rìn tàbí iṣẹ́ téèyàn bá ń ṣe tí kò bá kúrò nídìí ẹ̀ bó pẹ́ títí yóò dolówó tàbí olókìkí níbẹ̀. Orin náà ti ṣẹ mọ́ èèkàn òṣèré tíátà ilẹ̀ wa nì ọ̀gbẹ́ni Bolaji Amusan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mr. Latin lára pẹ̀lú bí àwọn òyìnbó ṣe wò sọ́tún sósì tí wọ́n sì fi oyè ọ̀mọ̀wé ìyẹn Doctorate degree dá lọ́lá ní fásitì ilẹ̀ Amerika kan, the America University of Peace. Mr. Latin ló fi tìdùnnú kéde àṣeyọrí ńlá yìí lórí ìkànnì Instagram rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 8 oṣù kẹrin ọdún 2025 yìí. Nínú ọ̀rọ̀ tó kọ sábẹ́ fọ́tò rẹ̀ níbi tó ti ṣàfihàn bí èèbó kan tí í ṣe aṣojú ọ̀gá àgbà yunifásítì náà ti ń gbé àmì ẹ̀yẹ oyè ọ̀mọ̀wé nínú ìmọ̀ béèyàn ṣe lè ṣe aṣáájú àti àjọṣepọ̀ ọmọnìyàn Doctorate degree in Leadership and Humanities lé lọ́wọ́. Mr. Martin ní àmì ẹ̀yẹ yìí kì í ṣe láti wulẹ̀ fi hàn pé èèyàn ṣe iṣẹ́ rẹ̀ dójú àmì nìkan o, àmọ́ ó tún jẹ́ ìránnilétí pé téèyàn bá ń tẹpá mọ́ṣẹ́ tó fi tọkàntọkàn sin ọmọnìyàn tó sì jẹ́ ẹni tó ń ṣe dáadáa kólúwa rẹ̀ má rò pé kò sẹ́ni tó rí òun o, àwọn ẹlòmíì ń kíyèsí. Mo fi àmì ẹ̀yẹ yìí sọrí gbogbo àwọn tí wọ́n ti ṣe ìrànlọ́wọ́ kan tàbí òmíì fún mi nídìí ìrìn àjò ayé mi yìí, àwọn mọ̀lẹ́bí mi, àwọn ẹlẹgbẹ́ mi nídìí iṣẹ́ tíátà, àwọn ọmọ iṣẹ́ mi àtàwọn àkàìkàtàn ẹnì kọ̀ọ̀kan àti àwùjọ tí ọ̀rọ̀ wọn ti fún mi níṣìírí sẹ́yìn. Oyè yìí máa jẹ́ kí n túbọ̀ tẹ̀síwájú sí i láti jẹ́ adarí rere kí n sì gbé àṣà àti àjọṣepọ̀ ọmọnìyàn lárugẹ. Mr. Latin fẹ́rẹ̀ má ti parí ọ̀rọ̀ rẹ̀ táwọn òṣèré tíátà ẹlẹgbẹ́ rẹ̀ fi bẹ̀rẹ̀ sí í rọ̀jò ìkíni kú oríire sí i tí wọ́n sì ń bá a dáwọ́ ìdùnnú. Wọ́n ní oyè ọ̀hún tọ́ sí i látàrí ipa tó ń kó nínú iṣẹ́ tíátà gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ wọn, ìyẹn ààrẹ ẹgbẹ́ TAMPAN, Theatre Arts and Motion Pictures Practitioners Association of Nigeria. Lára àwọn onítíátà tí wọ́n ti kan sára sí Mr. Latin fún ti oyè ọ̀mọ̀wé yìí ni Táwà Ajíṣefíní, Ọdúnládé Adékọ́lá táwọn èèyàn túmọ̀ sí Sàámú Alájọ, Gabriel Afọláyan, Yétúndé Barnabas, Madam Fasat Balógun tí wọ́n ń pè ní Madam Ṣajẹ́, Dayọ̀ Amusa, Olóyè Fẹ́mi Branch, Yínká Quadri tí wọ́n ń pè ní Másọmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yàtọ̀ sáwọn onítíátà, ọ̀gọ̀rọ̀ àwọn olólùfẹ́ Bọ́lájí Amúsàn ni wọ́n ti kọ ọ̀rọ̀ ìmọrírì sí i tí wọ́n sì ṣe sàdánkátà rẹ̀, wọ́n ló fakọyọ dáadáa. Ṣá láti àsìkò yìí lọ, bẹ́ẹ̀ bá fẹ́ pe Mr. Latin, àpèlé orúkọ rẹ̀ ti kúrò ní Mr. ó ti di Dr. Bolaji Amusan, ọ̀mọ̀wé tuntun tó ṣẹ̀ṣẹ̀ gboyè. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.